lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. Èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde. Hello. Hello. Ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ mi. Àlọ́ talẹ́ òní yóò dá lórí ìjàpá àti ọmọọbabìnrin mẹ́ta. Nígbà kan, ọba kan wà tó bí ọmọbìnrin mẹ́ta. Ọba yìí fẹ́ràn àwọn ọmọbìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí bí ojú. Ó sì pinnu láti ṣe ìdánwò fún àwọn ọkùnrin tí wọ́n bá fẹ́ gbé àwọn ọmọ náà níyàwó. Lọ́jọ́ kan, a rí àwọn ọmọọbabìnrin mẹ́ta yìí tí wọ́n ń bá Kábíyèsí sọ̀rọ̀ láàfin. Ẹ̀yin ọmọ mi, ẹ kú ìjókòó. Ó ní ohun kan tí ó ń gbé mi lọ́kàn tí mo fẹ́ bá yín sọ. Kábíyèsí, ṣé kò sí o? Kó mọ̀ bá a sí náà ni. Àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ àá fún un lọ́kọ ni. Mo rí i pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti tó relé ọkọ. Yóò sì wù mí kí n sìn yín relé ọkọ lójú ẹ̀mí mi, àbí kí lẹ rí sí i. Kábíyèsí o, òótọ́ tó kù jìnnà sí rọ́lẹ̀ sọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwa mẹ́tẹ̀ẹ̀ta la rẹwà lóbìnrin. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọkùnrin ló ti ń wojú wa. Àmọ́ Kábíyèsí, èmi ò bá ní kẹ́ ẹ gbé ìdíje ńlá kan kalẹ̀ wípé ọkùnrin tó bá ti mókọ wa òun lẹ́ẹ̀fi wá fún gẹ́gẹ́ bí aya. Gẹ́gẹ́ bí ẹ kúkú ṣe mọ̀ wípé kò sẹ́ni tó mókọ wa ní ìlú yìí. Àwọn ìránṣẹ́ yín, àwọn olóyè ni gan-an wọn mókọ wa. Àbí kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ̀yin àbúrò mi? Ẹ kúkú wí rẹwà ẹ̀gbọ́n mi. Ó dára ẹ̀gbọ́n mi. Èyí yóò jẹ́ ká mọ àwọn ọkùnrin tí ó nífẹ̀ẹ́ wa dájú. Àwọn ọkùnrin tí ó bá lè ṣe ìwádìí orúkọ wa. Ó dájú pé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yóò ti ṣe akọ iṣẹ́. Èyí yóò sì jẹ́ kí wọ́n mọ rírì wa gẹ́gẹ́ bí aya. Ẹ káre ẹ̀yin ọmọ mi. Làákàyè yín kò ní jọ̀bà. N ó ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe wí. N ó ránṣẹ́ pé gbogbo àwọn ọkùnrin ìlú yìí kí wọ́n pàdé mi láàfin. Ẹ lè padà síyẹ̀wò. Ní kùtùkùtù òwúrọ̀, a rí àwọn ọmọọbabìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n ń lọ sódò lọ pọnmi. Wọ́n gbé agbè omi lórí. Àwọn ọmọọba nìkan ni wọ́n sì máa ń pọnmi lódò yìí. Àwọn ọmọọba yìí fẹ́ràn ọsàn. Kẹ̀kẹ́ sì ni wọ́n ń da orúkọ ọsàn pè. Ó ní ìdí igi ọsàn ńlá kan tí wọ́n ti máa ń ká ọsàn bí wọ́n bá ti lọ pọnmi lódò. Ẹ̀yin àbúrò mi, ẹ wò mo fẹ́ kẹ́ ẹ gbẹ́sẹ̀ ńlẹ̀ ni o, ká lè bá a lódò lẹ́ẹ̀mejì kọjú tó lọ. Ẹ̀gbọ́n mi, àwọn náà ń tẹsẹ̀ mọ́rin ẹ sá mọ̀ pé ẹsẹ̀ ti ń yájú tiwa lọ. Ṣé ẹ kò mọ̀ pé ẹsẹ̀ kan tí ẹ bá gbé ní méjì tèmi ni? Ó dáná kò burú o, ẹ ṣáà jẹ́ ká tẹsẹ̀ mọ́rìn. Ṣé ẹ sì gbàgbé pé a yà dìgì kẹ̀kẹ́ lónìí? Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi, n kò gbàgbé kẹ̀kẹ́ ọ̀hún gan dá mi lọ́rùn gan ni. Inú mi máa ń dùn bí a bá ti dé ìdígi kẹ̀kẹ́ ní tèmi. Ewé ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo gbádùn kẹ̀kẹ́ bíi ká sí nǹkan. Àwọn tiẹ̀ bẹ́ẹ̀. Bí wọ́n ṣe dé etí odò ni àwọn ọmọ ọba mẹ́tẹ̀ẹ̀ta náà ti agbè omi tí wọ́n gbé dání bọ odò. Wọ́n bu omi, wọ́n gbé e lórí, wọ́n sì ń darí rèlé. Bí wọ́n ṣe ń lọ, wọ́n ya ìdí igi kẹ̀kẹ́, wọ́n sì gbé agbè omi tí wọ́n gbé lórí sílẹ̀. Ẹ wá wo kẹ̀kẹ́ ńlá tí mo rí níbí. Èmi gún ti sọ kẹ̀kẹ́ ńlá mẹ́fà. Ẹ ṣàṣe kí ẹja mọ̀ lọ. Èmi náà ti sa mẹ́ta tí mo fẹ́. Wọ́n bẹ̀rẹ̀, wọ́n gbé omi wọn, wọ́n sì ń darí rèlé. A rí akéde ọba láàrin ìlú tó ń lu agogo láti pe àwọn ọkùnrin ìlú. Bẹ́ẹ̀ ni a rí àwọn ọkùnrin àti ìjàpá tí wọ́n ń rọ̀gbà yí akéde ọba náà ká. Kéré o, kéré o, kéré o. Ọba ló ní kí n ké sí gbogbo ẹ̀yin ọ̀dọ́kùnrin àti ọlọ́lá ìlú yìí kí ẹ pàdé àwọn ní ààfin ní ìwòyí ọ̀la. Wọ́n ní àwọn ní ọ̀rọ̀ pàtàkì láti bá yín sọ. Ǹjẹ́ mo wíire àbí n kò wíire? Mo bóyá owó ni aláyélúwà fẹ́ fún wa. Ẹnu gbẹ o.
mo nílò owó gan-an lásìkò yìí. Níbo àti ọmọ mi ni wọ́n lanú lẹ̀fẹ́ bí wọn. Bóyá bí wọ́n bá tiẹ̀ fún mi lówó wọ́n rí òun fi ra èlùbọ́ àti gàrí fún wọn. ní ààfin ọba a rí àwọn ọmọọbabìnrin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jókòó, a sì rí àwọn olóyè, ọlọ́lá àti àwọn ọkùnrin ìlú pẹ̀lú ìjàpá fúnra rẹ̀ tí ó jókòó sí ààfin ọba. Bẹ́ẹ̀ ni kábíyèsí wọlé. ẹ ṣeun ẹ̀yin ọkùnrin ìlú ajérọ̀mí, ẹ ṣeun tí ẹ jẹ́ ìpè mi. Ohun kan ni mo fẹ́ fi tó gbogbo ẹ̀yin ọkùnrin ìlú yìí létí. Èyí ni pé àwọn ọmọbìnrin mi mẹ́tẹ̀ẹ̀ta ti tó relé ọkọ. Akíkanjú ọkùnrin mẹ́ta sì ni mo fẹ́ fà wọ́n fún láti fi ṣaya. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé kò sẹ́nikẹ́ni tó mọ orúkọ àwọn ọmọbìnrin mi nínú ìlú yìí. Àwọn ìránṣẹ́ mi wọn ò mọ̀. Tẹ́ ẹ kan àwọn olóyè mi tí wọ́n súnmọ́ mi gbọ́ngbọ́n bí iṣan ọrùn. Fún ìdí èyí wọn ò gbé ìdíje kan kalẹ̀ ní ọ̀run tó ń bọ̀ pé ẹnikẹ́ni nínú yín tó bá lè dẹ́rùkọ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọn ò fi wọ́n fún bí aya. Inú mi dùn gan fún ohun tí kábíyèsí sọ. Bó bá gẹ̀ẹ́sì nínú mi ó kò ní kọsẹ̀. Ìyá àkọ́bí gan ló wù mí àti mórúkọ rẹ̀ kò le rárá. Àbígbẹ̀yìn lèmi fẹ́, Èdùmàrè yóò fún mi lórúkọ rẹ̀ náà rí. Ṣé kábíyèsí kò mọ̀ pé kò sí bí ìṣòro náà ṣe lè pọ̀ tó tí èmi ìjàpá kò ní wá ojútùú sí i ni? Ìdíje tí kábíyèsí gbé kalẹ̀ yìí kéré púpọ̀ níwájú èmi ìjàpá. Ọkọ̀ yan níbo ìbí gúdúgúdú àfẹ̀yìn jákànjákàn ìbí ọlọ́gbìn ègbé fúnra mi. Àwárí tí obìnrin wà nǹkan ọbẹ̀ ni wọ́n fi orúkọ àwọn ọmọbìnrin náà ṣe. Lẹ́yìn tí kábíyèsí bá wọn sọ̀rọ̀ tán gbogbo wọn túká wọ́n sì gba ilé wọn lọ. Lẹ́yìn èyí ni àwọn ọkùnrin olówó, ọlọ́lá, olóyè bẹ̀rẹ̀ sí ní sáré sókè sódò láti ṣe àwárí orúkọ àwọn ọmọọbabìnrin náà. Ìjàpá kò ṣe méní kò ṣe méjì, ó tọ ipasẹ̀ àwọn ọmọ náà lọ láti mọ ibi tí wọ́n máa ń jẹ̀ sí. A rí ìjàpá tó ń yọ́ kélékélé tẹ̀lé àwọn ọmọ ọba náà lẹ́yìn nígbà tí wọ́n ń lọ pọnmi lódò. Òní lòní jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀ lónìí yìí gan-an ni wọ́n mọ ibi tí ẹ̀yin ọmọ yìí ń jẹ̀ sí. ẹ̀yin àbúrò mi ẹ dákun kí lẹ rí sí ìpè tí ọba pe àwọn ọkùnrin ìlú sí lánàá. èmi nífẹ̀ẹ́ sí ìgbésẹ̀ tí bàbá wa gbé o. mo mọ̀ pé ọ̀kan nínú àwọn ọlọ́lá tí wọ́n wà nínú ìlú yìí ni wọn yóò gba orúkọ wa. èyí yóò mú kí ọlá wa máa pọ̀ sí i. èmi náà yóò wá di aya ọlọ́lá jùlọ. wọ́n máa pè mí ní aya ọlọ́lá o, aya ọlọ́lá o, aya ọlọ́lá o. mo mọ̀ pé yóò ṣòro púpọ̀ kí kábíyèsí fà wá fún aláìníláárí ọkùnrin. àwọn ọkùnrin tí wọ́n ní fùn tí wọ́n lè kúnná ni wọn yóò fà wá lé lọ́wọ́. ó dá mi lójú. bí wọ́n ṣe pọn omi tán ni wọ́n tún gba ìdí kẹ̀kẹ́ lọ wọ́n sì ń sa kẹ̀kẹ́ bí ìṣe wọn. Ìjàpá ń wò wọ́n lọ́ọ̀ọ́kán bí wọ́n ṣe ń sa kẹ̀kẹ́. Ó dára báyìí. Ìyẹn ni pé ìdí igi kẹ̀kẹ́ yìí ni ẹ ti máa ń wá sa kẹ̀kẹ́ ní gbogbo ìgbà tí ẹ bá ti lọ pọnmi lódò. Ó dára. Ó rí ọwọ́ mi láìpẹ́. Ní ọjọ́ kejì Ìjàpá ti jí ní kùtù hàì kí ó lè ṣáájú àwọn ọmọbabìnrin yìí dé ìdí igi kẹ̀kẹ́. Kí àwọn ọmọ ọba yìí tó dé ìdí igi kẹ̀kẹ́, Ìjàpá ti sa àwọn kẹ̀kẹ́ tó pọ́n, ó sì fi àwọn èyí tí kò dára sílẹ̀. Ó lọ farapamọ́ sórí igi kẹ̀kẹ́ náà. Lónìí yìí gan ni wọ́n mọ àṣírí orúkọ ẹ̀yin ọmọ ọba mẹ́tẹ̀ẹ̀ta. Ní báyìí wọ́n gun igi yìí lọ wọ́n sì máa retí ìgbà tí àwọn ọmọ ọba yìí yóò dé. Bí àwọn ọmọ ọba yìí ṣe pọnmi tán lódò ni wọ́n gba ìdí igi kẹ̀kẹ́ lọ gẹ́gẹ́ bí ìṣe wọn. Ṣùgbọ́n wọn kò rí kẹ̀kẹ́ kankan tó dára nílẹ̀ nítorí Ìjàpá ti sa gbogbo rẹ̀. kí ló wá dé tó jẹ́ pé gbogbo kẹ̀kẹ́ tó wọ̀ sílẹ̀ ni wọ́n ti bàjẹ́? kò yé mi náà o ẹ̀gbọ́n mi. ìmọ̀ rírú eléèrí ní dìgì kẹ̀kẹ́ yìí o tí àwárí kẹ̀kẹ́ kan péré tó tiẹ̀ dá. Láìpẹ́ Ìjàpá sọ kẹ̀kẹ́ kan tó pọ́n sí àbíkẹ́yìn ọba náà sì ti orin bọnu.
láti pe àwọn ẹ̀gbọ́n rẹ̀. Mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. Mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. Òpóbípóbí. Kiri àdá ló balẹ̀ kiri. Òpóbípóbí. Kiri àdá ló balẹ̀ kiri. Orí polóbì. Kiri àdá ló balẹ̀ kiri. àṣírí èèyàn ọmọọba yìí ti tú sí èmi ìjàpá lọ́wọ́ báyìí kí n so kèké sí èkejì nínú wọn kí n tún gbọ́ tẹnu rẹ̀. Ìjàpá tún sọ kẹ̀kẹ́ tó pọ́n mìíràn sí ọmọ ọba kejì. Òun náà bá tún turin bẹnu láti pe àwọn méjì tó kù. mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. òpóbípóbí. Kiri àdá ló balẹ̀ kiri. òpóbípóbí. Kiri àdá ló balẹ̀ kiri. orí polóbì. Kiri àdá ló balẹ̀ kiri. ó dára mo ti gbọ́ ohun tí wọn náà sọ. Ìjàpá tún sọ kẹ̀kẹ́ tó pọ́n mìíràn fún àkọ́bí. Òun náà bá tún turin bẹnu. mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. òpóbípóbí. Kiri àdá ló balẹ̀ kiri. òpóbípóbí. Kiri àdá ló balẹ̀ kiri. orí polóbì. Kiri àdá ló balẹ̀ kiri. mo rí kẹ̀kẹ́ kan. Kiri àdá ló balẹ̀ kiri. Bí wọ́n ṣe kúrò ní ìdí igi kẹ̀kẹ́ náà ni Ìjàpá gba ilé rẹ̀ lọ tayọ̀tayọ̀. Ní ààfin ọba, a rí ọba tó gún wà lórí ìtẹ́ rẹ̀. Àwọn ọmọọbabìnrin mẹ́tẹ̀ẹ̀ta náà jókòó sí ẹ̀gbẹ́ Kábíyèsí. Wọ́n múra dédé pẹ̀lú ìlẹ̀kẹ̀ lọ́rùn. A rí gbogbo ọkùnrin ìlú ní iwájú Kábíyèsí. Ìjàpá náà wà ní ààfin ọba láti kópa nínú ìdíje náà. Ẹ ṣeun gbogbo ìlú, inú mi dùn lọ́jọ́ òní. Ohun tó sì mú inú mi dùn ni pé ó ṣeé ṣe kó jẹ́ òní ni wọ́n fi àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta yìí fún ọkọ. Èyí ni fún àwọn ọkùnrin tó bá perégedé nínú ìdánwò tó wà níwájú yín yìí. Ní báyìí, ẹ̀yin ọkùnrin tí ẹ ṣe ìwádìí yín dáadáa, ẹ ó máa wá síwájú mi lọ́kọ̀ọ̀kan láti máa sọ orúkọ àwọn ọmọ náà. Ní kété tí gbogbo yín bá ti dárúkọ àwọn ọmọ náà tán ni wọn ò tó sọ ẹni tó jáwé olúborí. Ó yẹ ẹ jẹ́ kí ìdíje ó bẹ̀rẹ̀. Kábíyèsí o, orúkọ tèmi ni ọlọ́lá jùlọ Àjíṣàfẹ́. Nílùú yìí àti agbègbè rẹ̀, oko kòkó mi ló tóbi jù. Mo lóko kòkó bẹ́rẹ́bẹ́. Ẹ wo kábíyèsí ká mọ́ bá òpó lọlé olóró. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ táwa sọ níbí gangan. Orúkọ àkọ́bí òun ni Àjíhún. Ìkejì ni Àbíkẹ́. Nígbà tí Àbíkẹ́ yìí sì ń jẹ́ Àṣàkẹ́. Mo mọ̀ wípé èmi ni wọ́n gbà kò sẹ́lòmíràn. Ó dára bẹ́ẹ̀. Ó lè padà lọ jókòó sáyé rẹ̀. Ẹni tó kàn. Kábíyèsí o, orúkọ tèmi ni Àgùntàsọ́lù. Gẹ́gẹ́ bí orúkọ mi, kì í kàn ṣe pé mo kùn lásán, mo tó aṣọ lò. Kábíyèsí, mo yàtọ̀ sáwọn kan tó wà níbí lónìí. Orúkọ àkọ́bí ọmọ yín ò ní Ìbàdí Àrán, èkejì ní Ìbàdí Ìlẹ̀kẹ̀. Nígbà tí ọmọ kẹta ń jẹ́ Àpọ́nbẹ́pọ̀rẹ́. Ẹ pàtẹ́wọ́ fún mi ẹ̀yin èèyàn. Ó káre Àgùntàsọ́lù, ó lè lọ jókòó. Ta ló tún kù? Kábíyèsí o, orúkọ tèmi ni Akúrúyẹjọ́. Ewo mo kàn kúrú ní ẹ̀wọ̀n kò mọ kúrú ṣùgbọ́n èmi ni ọkùnrin kúkúrú tí ń pẹ́ ní gígùn ránṣẹ́. Ewo orúkọ àkọ́bí ọmọọba ni Eyín Fújowó. Ìkejì jẹ́ Eyín Mẹ́nugún. Nígbà tí Àbíkẹ́yìn jẹ́ Òrékelẹ́wà. Ṣé mo gbà? Ó kú ìgbìyànjú Àkúrúyẹjọ́. Báyìí ni gbogbo ọkùnrin ìlú jáde lọ́kọ̀ọ̀kan tí wọ́n sì dárúkọ àwọn ọmọ ọba mẹ́tẹ̀ẹ̀ta, ṣùgbọ́n wọ́n gbàgbé láti pe Ìjàpá. Mo kí gbogbo yín dáadáa, ẹ kú akíkanjú, ẹ kú iṣẹ́ takuntakun.
mo rí i pé akíkanjú ni gbogbo yín lóòótọ́ ṣùgbọ́n ó ṣeni láàánú pé kò sí ẹnikẹ́ni nínú yín tó gbà. ẹ kò pè mí ní kábíyèsí mo wà ní àyìn àbí èmi náà sọkùnrin ni. Ìjàpá wọ́n ní ká wẹ́lì tó lẹ́yìn ká fọmọ fún ìwọ Ìjàpá náà yọjú ṣé ti gànàkú ẹ̀yìn rẹ̀ là ń sọ ni. kí ló dé tí gbogbo yín fi mí rẹ́rìn gan? ẹ lápá èmi náà lápá ẹ lẹ́sẹ̀ èmi náà lẹ́sẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mo fò yìí kí lọkùnrin ṣe gan tẹ́mi Ìjàpá náà lè ṣe. ṣàbọ̀ wájú kò lọ wí tẹnu rẹ wọn kúkú mọ ohun tó wà lẹ́nu rẹ tó fẹ́ wí ọ̀hún. orúkọ mi ni Alábàáhùn tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ìjàpá. orúkọ àkọ́bí ọmọ ọba ni Òpóbípóbí, èkejì sì jẹ́ Òpóbípóbí, ẹ̀kẹta sì máa jẹ́ Òrípolóbì. ní kété tí Ìjàpá dárúkọ ọmọ ọba kẹta ní inú ọba bàjẹ́ tó sì fi ìbànújẹ́ kéde pé Ìjàpá nìkan ló gba orúkọ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀dá kò mà láròpin o ó ṣeni láàánú pé ìwọ Ìjàpá tí gbogbo wa ti fojú parẹ́ ló wá padà di ọkọ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀dá ò láròpin o. báyìí ni Ìjàpá kó àwọn ọmọ ọba mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ilé rẹ̀. ẹ̀yin ọmọ mi ṣé ẹ rójú ayé àbẹ́ ò rí? báyìí ni Ìjàpá ṣe borí ìdánwò ọba tó sì di ọkọ fún àwọn ọmọ ọba mẹ́tẹ̀ẹ̀ta. kí wàá ní àwọn ẹ̀kọ́ tí ẹ̀yin rí kọ́ nínú ìtàn yìí o. ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú ìtàn yìí ni wípé kò dára kí a máa fojú pa ènìyàn rẹ́. gbogbo wọn fojú pa Ìjàpá rẹ́ ṣùgbọ́n níkẹyìn Ọlọ́run gbògo fún un. bẹ́ẹ̀ ni Àríkẹ́, ẹ̀dá kò láròpin. èmi kọ́ pé a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ sọ. àwọn ọmọọba mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ níta gbangba láì mọ̀ pé Ìjàpá ń tẹ́tí sí wọn. ó kéré láì Káyọ̀dé, a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ sọ nítorí ògiri létí ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. mo kọ́ pé bí a bá ṣe ìlérí a gbọ́dọ̀ máa mú ìlérí wa ṣẹ. bó ṣe rí gẹ́lẹ́ ló wí hùn, a gbọ́dọ̀ máa mú ìlérí wa ṣẹ bí ó tilẹ̀ jẹ́ pé kò tẹ́ Kábíyèsí lọ́rùn láti fa àwọn ọmọ rẹ̀ lé Ìjàpá lọ́wọ́, ṣùgbọ́n ó ti ṣe ìlérí ó sì gbọ́dọ̀ mú ìlérí náà ṣẹ. ọdún ayọ̀, ìwọ ń kọ́? èmi náà kọ́ pé kò dá kí a máa ṣègbéraga. gbogbo àwọn ọkùnrin yẹn ló ṣègbéraga. ó ní ó jẹ́ kí gbogbo wọn kí wọ́n jáwé olúborí. Ìjàpá nìkan ni kò gbégbéraga nítorí náà ló ṣe jáwé olúborí. gbogbo wọn á máa fi Ìjàpá sí yẹ̀yẹ́, ó wá fi sí yẹ̀yẹ́, ó wá fi Ìjàpá sí yẹ̀yẹ́. ọdún ayọ̀, má sunkún, ọ̀kàrẹ̀ láì ọ̀kú làákàyè. bẹ́ẹ̀ ni ìgbéraga ní síwájú parun. àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ṣègbéraga láì mọ̀ wípé wọn kò mọ ohun tó yẹ. orí ẹ̀yin ọmọdé wọ̀nyí pé púpọ̀, ẹ pàtẹ́wọ́ fún ara yín. níbí ni a ó ti dánu dúró lálẹ́ yìí. a ó tẹ̀síwájú nínú àlọ́ mìíràn bó bá di ìwòyí ọ̀la. ẹ má gbàgbé láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ tí ẹ̀ ń rí kọ́ yìí o. ó dàárọ̀ o ẹ̀yin ọmọ mi. ó dàárọ̀ bàbá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́kọ̀ọ́ o. Ìjàpá. èdè Yorùbá. Ìjàpá. àṣà Yorùbá. Ìjàpá. ìtàn Yorùbá.
Yorùbá. Ìjàpá. Ẹ bá mi gbé jáde. Ìjàpá. Ẹ bá mi gbé jáde. Ìjàpá. 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 Ẹ lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. Èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde.